Bàbá arúgbó tó gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn ajínigbé láti jí ọ̀gá rẹ̀ gbé lọ́wọ́ ti fojú balẹ̀-ẹjọ́. Ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ti wọ́ bàbá ẹni ọdún 72 kan 72 years alàgbà Bashiru Muhammadu lọ sílé ẹjọ́ májísírèètì tó wà lágbègbè Òkè Ẹ̀dà nílùú Àkúrẹ́ lórí ẹ̀sùn pé ó gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn jàǹdùkú kan láti jí ọ̀gá rẹ̀ gbé nílùú Ọ̀wọ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ló wáyé nínú igbó ọba Òpẹmẹ̀ tó wà níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ 17 oṣù kọkànlá ọdún yìí. Muhammadu tí wọ́n gbà gẹ́gẹ́ bí ọlọ́dẹ agbègbè náà ni wọ́n ló gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ kan láti jí ọ̀gá rẹ̀ Nelson Adéyẹmí àti ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní Ọláoyè Ọláníyì gbé sá lọ. Agbẹnusọ fún ìjọba amòfin OF Akérédolú ní ìwádìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀kan pàtàkì nínú àwọn ajínigbé tó ń yọ àwọn èèyàn agbègbè náà lẹ́nu ni afurasí ọ̀daràn tó ń jẹ́jọ́ lọ́wọ́ ọ̀hún iṣẹ́. Ẹ̀sùn tí wọ́n fi kan olùjẹ́jọ́ yìí ni agbèfọ́ba ní ó tako abala kejì àti ìkẹfà nínú ìwé òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2010 èyí tó lòdì sí ìwà ìjínigbé. Akérédolú nínú ẹ̀bẹ̀ rẹ̀ ní òun fẹ́ kílé ẹjọ́ sì fi bàbá àgbàlagbà náà pamọ́ sínú àhámọ́ ọgbà ẹ̀wọ̀n Olókùúta títí tí wọn yóò fi rí ìmọ̀ràn gbà láti ọ́fíìsì àjọ tó ń gba adájọ́ nímọ̀ràn. Nínú ọ̀rọ̀ tirẹ̀, amòfin Kẹ́hìndé Ọ̀sádùgbà tó jẹ́ agbẹjọ́rò olùjẹ́jọ́ tako àbá yìí. Ó ní ó yẹ kí wọ́n lè fún òun láàyè ọjọ́ díẹ̀ kí oníbàárà òun lè ráàyè fèsì lórí ẹ̀bẹ̀ tí agbẹnusọ ìjọba fi síwájú ilé ẹjọ́ ní ìbámu pẹ̀lú ìlànà òfin. Nígbà tó ń gbé ìpinnu rẹ̀ kalẹ̀, onídàájọ́ Dámilọ́lá Ṣekóní ní òun gba ẹ̀bẹ̀ amòfin Ọ̀sádùgbà wọlé, bẹ́ẹ̀ ni òun sì sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 23 oṣù kejìlá ọdún yìí. Olúṣèyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.